ṣe bá fọ́lọ́run, mo ṣe bá fọ́lọ́run, mo ṣe bá fọ́lọ́run, mo ṣe bá fọ́lọ́run, ọmọ ọlọ́jọ́ ìbí òní o, mo ṣe bá fọ́lọ́run. Adéníkẹ́ ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní Adéníkẹ́ Olúwayẹmísí tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́ kó máa gbóhùn ẹnu mi ọmọ tó rọ́bọ́tọ́ bí ọ̀ka ni ọ́ nílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣe bí ìwọ ni ìwọ lọmọ búre láàrin ìkan ò gbọ́dọ̀ jù kan. Olúwayẹmísí ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní eléèlé ní February 2025 òtúmọ̀dún ọjọ́ ìbí yìí jẹ́ láyé mo ní níre là ń sọ̀rọ̀ àtàrí níre náà máa sọ̀rọ̀ ẹ láṣẹ tọlọ́run ọba ẹni bá ní okú láyé onítọ̀hún ló ní débá mo ní ògbóbè wo olúgbogbo ṣe ń gbó nílé ayé ògbóbè wo olúgbogbo ṣe ń gbó lọ́jọ́ kìnnà náà mo ṣe bá fọ́lọ́run, mo ṣe bá fọ́lọ́run, mo ṣe bá fọ́lọ́run, mo ṣe bá fọ́lọ́run, ọmọ ọlọ́jọ́ ìbí òní o, mo ṣe bá fọ́lọ́run. Mo ní bàbá dóde rè ìbá bàbá ẹni lákọjú mo rí bá mo ṣe bá bàbá mi tó gbé bí mi lọ́mọ Adéníkẹ́ ọmọ tó bí tán kẹ́yìn lílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣe bí Àkúrẹ́ ló fi sílé ìwọ lọ́mọ Àkúrẹ́ lómi méjì wọn pé èjèèjì lálà àlà ilé ààrẹ àbí ìtòkò mo ní dóní sílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣe bí ìwọ ni ìwọ lọ́mọ Oǹdó ọmọ Oǹdó ni ọ lílé bàbá tó gbé bí ọlọ́mọ Oǹdó àrẹ́jì jájá Oǹdó tó bá lè rẹ́jì jájá mọ́ ọ̀jàjà lolúwa rẹ̀ jẹ lẹ́yìn wọ ọ̀la ṣé bí ìwọ ni ìwọ lọmọ Oǹdó mẹ́ta ìlà mẹ́ta ṣé bí ìwọ ni ìwọ lọmọ Oǹdó mẹ́fà ìlà mẹ́fà ṣé bí ìwọ lọmọ Oǹdó ẹ̀ ní ọmọ ẹ̀gbin ni mò ń gún ará alágbẹ̀dẹ Adéníkẹ́ Adéyẹmí lágbára Elédùmarè láṣẹ tọlọ́run ọba mo ní àtẹ̀pẹ́lẹsẹ̀ ẹ̀tẹ̀nà nílé ayé ó tẹ̀lé ilé bàbá tó gbé bí ọlọ́mọ pẹ́ láṣẹ tọlọ́run ọba ó ti mọ́dọ̀ ọjọ́ ìbí yìí jẹ láyé ìrì owó ìrì ọlá ìrì àìkúbalẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ó máa wọlé tọ̀ ọ́ wá láṣẹ tọlọ́run ọba Adéyẹmí tó bá níta lónìí máa kí ọ̀tá lónìí máa gé ọfọdọ̀ ọjọ́ bíi tọjọ́ tèé ní ọkọ rẹ adé orí rẹ ìfẹ́ rẹ ni ẹni bí ọkàn rẹ Ayọ̀délé Adéyẹmí lónìí kì í máa kí aya olórí òun Adéníkẹ́ fọdọ̀ ọjọ́ bíi tọjọ́ tèé ní Olúwayẹmísí tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́ kó má gbóhùn ẹnu mi mo ní ojú tó mọ̀ ẹ́ lè ní ojúmọ́ ọ̀la ojúmọ́ ìkúbalẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ló mọ̀ ẹ́ lè ní Adéníkẹ́ Olúwayẹmísí Adéyẹmí happy birthday to you ìgbọ̀dún ọdún kan ní